kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Lẹ́yìn ọ̀rẹ́yìn, Mahmood Sadis Buba tómi orí ayélujára títì yọwọ́ nínú ètò ìdìbò ọdún 2027. Ó ṣàlàyé ìdí abájọ. Gbajúmọ̀ olóṣèlú Mahmood Sadis Buba tí ọ̀pọ̀ mọ̀ sí Abin Al-Ajabi tó fẹ́ dupò ilé aṣojú-ṣòfin l'Àbújá ti yọwọ́ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀. Buba kéde ìgbésẹ̀ rẹ̀ yìí lójú òpó Facebook rẹ̀ lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún yìí. Ìgbésẹ̀ yìí wà nínú lẹ́tà tó kọ sí alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kaduna. Buba sọ pé ìgbésẹ̀ òun láti má díje fún ipò aṣojú-ṣòfin l'Àbújá wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́. Ìgbésẹ̀ mi yìí kò rọrùn rárá o. Mo gbà láti má dupò òṣèlú mọ́ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lẹ́yìn táwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ bá wa yanjú èdè àìyedè. Mo pinnu láti má díje mọ́ fún ipò aṣojú-ṣòfin nílùú Àbújá lẹ́yìn tí mo bá ẹbí àwọn abẹnugan lágbo òṣèlú àtàwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀. Mo gbàgbọ́ wípé ó dára kí gbogbo wa nínú ẹgbẹ́ ṣe àtìlẹ́yìn fún ẹni tí yóò bá díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Buba ṣàlàyé bẹ́ẹ̀. Ọ̀dọ́mọdé olóṣèlú náà tó wá láti ìpínlẹ̀ Kaduna ní ọ̀pọ̀ èèyàn ti ń sọ nípa rẹ̀ lórí ìtàkùn ayélujára lẹ́yìn tí fídíò kan ṣàfihàn rẹ̀ níbi tí ẹgbẹ́ APC ti ń ṣèyẹ̀wò fún un nílùú Zaria láti díje fún ipò aṣojú-ṣòfin l'Àbújá. Lára nǹkan tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa sọ nípa fídíò náà ni bí ọkùnrin náà ti ní ara kékeré àti àríyànjiyàn nípa ọjọ́ orí rẹ̀. Àwọn èèyàn kan sọ pé ọkùnrin náà kò tó iye ọmọ ọdún tí wọ́n ń pè ó. Oríṣiríṣi ìwé làwọn èèyàn gbé sórí ayélujára nípa ọjọ́ orí rẹ̀, àmọ́ kò sẹ́ni tó lè sọ ní pàtó ọjọ́ orí ọ̀dọ́kùnrin náà. Ṣáájú kó tó kéde pé òun kò ní díje mọ́ ni ó ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn wípé ẹni ọdún 15 lòun, òun sì kójú òṣùwọ̀n láti dupò náà gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà ṣe là á kalẹ̀. Bákan náà ló tún sọ pé ara òun tó kéré kò ní ṣàkóbá fún òun láti ṣojú àwọn èèyàn òun tóun bá wọlé. Ó ní láti inú ẹbí òun pàápàá jùlọ láti ọ̀dọ̀ bàbá òun lòun ti jogún irú ara bẹ́ẹ̀. Buba fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn òun gan ló sọ pé kóun díje torí iṣẹ́ tó pọ̀ ní láti ṣe. Bí ara mi ṣe rí kì kan mi lóminú torí Elédùà ló dá mi bẹ́ẹ̀. Kàkà kí n máa ronú nípa bí ara mi ṣe rí, ó máa ń jẹ́ nǹkan ìwúrí fún mi ni. Àwọn èèyàn mi máa ń bú mi wípé mo lára kékeré, wọ́n ní mo kúrú mọ́lẹ̀. Buba ní iṣẹ́ awakọ̀ lòun ń ṣe tẹ́lẹ̀, àmọ́ òun ni alága ẹgbẹ́ tó ń polongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu àti Ubasani fún ètò ìdìbò ọdún 2027 báyìí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo wọn.